tí nǹkan bá ṣẹlẹ̀ sí Ìgbòho tí ìjà bá ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ọ̀rẹ́ tàbí àwọn ọmọ kìíní yẹn máa sáré go viral lórí social media pé ẹ wá wọ́ dalẹ̀ ẹni tó dalẹ̀ rẹ̀ ní òun ló jẹ́ kọ́lọ́pàá wá sínú ilé rẹ̀ òun ló gbé DSS wá sínú ilé rẹ̀ wọ́n lẹ́yìn náà pé bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó ẹ̀yin gangan lójú ayé ẹ̀yin lẹ jẹ́ kí ọlọ́pàá wá sílé Ìgbòho ẹ̀yin lẹ jẹ́ kí DSS pààyàn méjì sínú ilé rẹ̀ mo fẹ́ kí ṣé ẹ lè bá mi ẹ dákun torí Ọlọ́run kí lẹ mọ̀ nípa ǹjẹ́ ẹ̀yin lóòótọ́ ẹ má purọ́ o ǹjẹ́ ẹ̀yin àtọlọ́pàá ti ẹ̀jọ́ ẹ̀yin DSS ti ẹ̀jọ́ sọ̀rọ̀ débi pé ẹ̀yin lẹ máa múyàn lọ abẹ́ ti ẹ̀ mẹ́nìtìn nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ kẹ́ ẹ bá wa sọ ẹ bá wa gbé fóònù yín síwájú ẹ má gbẹnu sókè ìsàlẹ̀ ní kẹ́ ẹ bá wa gbé imú yín wá ẹ gbẹ́nu wá sísàlẹ̀ sà kíní yẹn ti gan pa o ó ti gan pa o fóònù ni o àwọn èèyàn ló ń pè wọlé ni mo ti kọ́ tiẹ̀ ní ẹ̀kọ́ tí wọ́n dànù ẹ bá mi gbé fóònù yẹn so that ẹ bá bá mi sọ ọ̀rọ̀ yẹn sókè dáadáa ṣe rí kí n ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ wọ́n wá sílé Sunday mo máa ń sọ pé ó jọ yé mi àtòun àtọlọ́run ṣe rí ojú kòkòrò ló ń pa lọ òun ló kó bá rẹ̀ kò tẹ́lẹ̀ kankan tó ràn yàn kankan lọ lẹ́ẹ̀ torí tí n bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ gbọ́ mi yé dáadáa nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọ tán wọ́n àtàkì wa oníṣínà Akínpẹ̀lú ló ní wọ́n àtàkì wa nígbà tó yá kó lórí ìyẹn náà ó wà ọmọ Ìbàdàn ni nígbà tó yá ó tún ní abúra fún yẹn búra at the end of the day àárín nǹkan fún nǹkan kan ṣe àwé yìí wọ́n dẹ̀ ní kí ọmọ méje ó máa kankan ṣe àwé sì wà nìyí so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ó tún ní jábélé ni ṣẹ́gẹ̀tẹ̀ tó fi kó lọ sanwó fún àwọn ọlọ́pàá lọ́yọ̀ state tó ń mọ́nítọ̀ gbogbo fóònù jábélé. ok Ìgbòho sanwó fún àwọn ọlọ́pàá tó máa fi tíráàkì jábélé 150 million lọ́sàn 1.something million lọ fún ọ bí kò máa mọ́nítọ̀ gbogbo fóònù mọ́nítọ̀ gbogbo kọ́ọ̀lẹ̀. ó san 1.something million láti fi mọ́nítọ̀ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́. ẹ já máa gbọ́rọ̀ mi ẹ jẹ́ kí n mú un délẹ̀. so now òun ló ṣe ra ẹ̀ ń bẹ̀ nítorí gbàtà à ń ṣe fọ́ọ̀gù lọ bóyá àwọn gbogbo èèyàn rántí ní tàbí kan tí wọn láwọn ọmọ kan lọ àtàkì àwọn custom tó ń kọ wọn. àwọn bá ń kọ́lé nìyẹn tó lọ sí ìdíròkò. irọ́ àwọn kọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ Ifẹ̀ làwọn ọmọ tí mo sọ yìí kò tí kò bá ń kọ́lé tí wáyé ń gbà mí afresh gbàtà ṣe fẹ̀rẹ̀ fọ́ọ̀gù wọn wá lọ gba wọn gbà fún lọ́wọ́ àwọn ọmọ yẹn náà ṣe fàyàwọ́ ni wọn gbà fún lọ́wọ́ àwọn custom. ẹ jẹ́ kó yín wá sókè ẹ dákun àgbọ̀ yín. wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn custom yẹn ìgbà tó ń gbà wọ́n lọ́wọ́. so àwọn ọmọ rẹ̀ yẹn tí wọ́n lọ sí ìdíròkò wọ́n lọ gba ìbọn lọ́wọ́ custom. ìdíròkò kọ́sẹ́ àní ní Ọ̀yọ́ state náà ni. ok lọ́yọ̀ọ́ ẹ má bí torí kékeré lè là nítorí èmi ò mọ̀. ó yàtọ̀ sí Ọ̀yọ́ state ní ibẹ̀ níbi tó ti gbà ní bọ́dà kan nínú Ọ̀yọ́ state. ok. àwa náà wà wẹ̀ òun gbọ̀n wà wẹ̀ ìgbà náà so later gbàtọ́ wọn wá sọ̀rọ̀ ẹ̀ láwọn ọmọ ló máa ń gbàbẹ̀ àwọn ọmọ ẹnu kan ló wá jẹ́ fún wọn pé àwọn làwọn gba kìnìún ẹ̀kọ́ lọ́wọ́ òun wá sọ fún wọn kó tó gbé wá sílé òun ó gbé lọ sílé ẹ̀ nítorí ọ̀rọ̀ táwọn èèyàn gbọ́ yìí lẹ́fẹ́ kọ́lé mi ọ̀pọ̀ tó gbé sílẹ̀ mo rò pé wá bá wọn kọ́ ẹ kíní kan kan ẹ fún àwọn ẹ lówó ẹ ṣe gbà ṣe ó fún wọn lówó ó fún ní. ó ń sọ fún ẹjọ́ ẹ jẹ́ ká máa clear torí òun yẹn ń wálẹ̀ ó ń lọ sókè. Ìgbòho wá ń bá àwọn kọ́sítọ́ọ̀mù yẹn sọ̀rọ̀ wípé ó máa fún àwọn ọmọ yẹn lówó kán lè tó dábọ̀ yẹn padà. wọ́n fún wọn ní wọ́n ṣàfún ní 1.6 million gbà náà. wọ́n fún Ìgbòho ní 1.6. bẹ́ẹ̀ ni gbàtàn fún lówó yẹn kò tó wá gbé kíní yẹn sílẹ̀ fún un. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ yẹn ti kó wá sọ́dọ̀ títí àbí. ẹ ṣáà máa dèjò lẹ ẹ ní sùúrù fún mi. ok ẹ jẹ́ kó yín wá sókè. so nígbà tí ọ̀rọ̀ ẹ̀ wá lẹ́bẹ̀ àwọn èèyàn náà pè pé ẹgbẹ́ wọn bá máa ń sọ̀rọ̀ pé kò gbé kíní yẹn lẹ̀ fún àwọn ọmọ lọ́ba bábàbàbà kí ni lọ ní òṣèlú kíní kan gbàgbọ́n ẹ̀kọ́ mi ẹ̀ máa lọ́ntì ẹ̀ máa ṣe kíní kan ti nígbà tó wà kọ́rọ̀ ẹ̀ rẹ̀ di kíní ní wọ́n á tún lọ bá jẹ́ pé wọ́n á fi gbé kíní wọn sílẹ̀ fún ọtíkó tí ó dókòwò lọ́wọ́ kan ní ọ̀sùn ọláwọn ọmọ ẹ̀ ló gbọ́ fún ok fine ẹ̀ lè fún àwọn ọmọ lọ́wọ́ ní nǹkan mi tó lówó wọn sì kù tó máa san ìṣàrò pé àwọn èèyàn ṣàtúnṣe ní ìjọ tí wọ́n lọ bá ń lẹ̀ ibi tí ìṣòro ti wálẹ̀ tí gbogbo ọmọ Yorùbá ò mọ̀ ṣe àwọn pé àyẹn tó bá ń ṣe gáì òun náà máa ń kó bá rẹ̀ nígbà mi gbogbo nǹkan tó ní ilé ó kó síta. níjọ́ táwọn kọ́sítọ́ọ̀mù yẹn wá sínú ilé rẹ̀ àbí.
pé òun kan ní nǹkan lè sí kan tó fẹ́ fi kíní yín ṣe kíní kankan kan ṣe mọ̀ pé opportunity yẹn ni àwọn security Nàìjíríà bá wa pé oníkanlé ẹ jẹ́ ká lọ bọ̀ ok òun wá ó kó ìbọn yẹn síta sí táwọn yẹn dẹ̀ rí. ẹ ṣá máa jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ èmi ní kéde jẹ́ kí n máa sọ̀rọ̀ ṣẹ́gẹ́tì ẹ̀ ṣe mọ̀ pé security reason ní láti pè é nípò so now nígbà tó ti fi nǹkan tó nílé ọ̀hún àwọn èèyàn ò gba opportunity rẹ̀ because gbogbo pàtàkì ṣe struggle kò sí nǹkan tó lè fi sọ pé evidence pé bóyá àdàlú yìí nà à ń ṣe rally ni there is a freedom of speech pé everybody lẹ́yìn lè sọ̀rọ̀ ara ẹ̀ tó ti yé yín bẹ́ẹ̀ so kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè fi mú wa ń gbà náà opportunity pé o fi nǹkan báyìí hàn àwọn èèyàn òun lọ́yẹ kan lọ sílẹ̀ ṣáwọ̀ ní ilé ni ṣé dé dss ọmọlé tiwa ni ṣọlọ́pọ̀ ọmọlé mi ni nǹkan tó ṣe ni pé àwọn náà rújọ àwọn náà ní lọ́ọ̀yà náà láwọn lọ́ọ̀yà tó jẹ́ pé sáà ńláńlá náà láàbọ̀ fún ọkọ̀ kí láà ṣe tó fi wá bọ̀ wá dé wa mọ́lẹ̀ àbí jẹ́ kí lọ́wọ́ tó ṣe wà ní gbogbo àgbáyé náà fún ìrìnlẹ̀ sọ fún ọdún sọ̀kan tó wà nínú ẹ̀ náà ó sọ nìkan tó wà nínú ẹ̀ níjọba ọ̀tẹ̀ ìṣẹ́ra sọ sísọ ni wà ń fa àṣẹ àlọ́lá nìkan níka ní àtàkì yẹn máa ń gba lójú àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ dẹ́ jẹ́ kí fóònù yín máa wà níwájú yín kó yín lè wá síwájú. peaceful rally la lọ là ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe so that is that kò sí nǹkan tó wà nínú pé ẹnìkan máa ń ní pé ẹ̀kìní kò ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ so now nígbà tó rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ yẹn tí ọ̀rọ̀ ìyẹn wáyé bẹ́ẹ̀ náà opportunity yẹn náà lò. torí wípé opportunity pé torí pé wọ́n débẹ̀ wọ́n rí ìbọn púpọ̀ nínú ilé ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tán síta. wọ́n rí ìbọn èwo ni ìbọn wọ́n ń pè bọ́n. òkè ọ̀pá ó rọ̀pá. wọ́n rí nǹkan evidence ni táwọn lè fi so that is that tó o tó bá ń parọ́ fáwọn ẹ̀kan kẹ́ ẹnìkan lẹ́jẹ̀ kí wọ́n àtàkì kí ni wọ́n fẹ́ gbà ní òkú wọn fẹ́ àtàkì àjọ ṣe fẹ́ àjọ búra àjọ ṣe gbogbo ẹ̀ àwa nìkan kí ni ìtumọ̀ pé kí wọ́n àtàkì for what kí la fẹ́ gbà ń bẹ̀ ẹjọ́ mẹ́rin la fẹ́ lò láyé káwé wò ẹ lo 100 ẹ lo 500 káà ní fún jọ́pọ̀ táwọn ṣe bá dáadáa. ọ̀rọ̀ yẹn sú mi náà nítorí nígbà tó dẹ̀ di pé délé bá ṣe wọ́n lélẹ̀ lọ́dà rẹ̀. báàrin yẹn ṣe rí ni ọyẹ káwọn èèyàn àwọn Yorùbá tó lọ́pọlọ lórí náà tó máa wò pé ṣé gbogbo àwọn tó wá ń sọ náà ní gbogbo náà ló kó ọlọ́pàá lọ́lẹ̀ lọ́kọ́ jẹ́ ẹ̀sẹ̀ sílẹ̀ ẹ̀kan ti máa rò ó pé òwúlélẹ̀ ni òtún ní tàwọn ọmọ ọ̀dẹ̀ ló pọ̀ jù àwọn tó omi alẹ́ náà ní omi alẹ́ tó súnmọ́ ilé ẹ̀ ní ẹ máa ronú sí ebí alẹ́ ẹ̀ wọ́n mú lọ sí ó wà lára àwọn tó kú lọ sákòlá náà ó ń bí ọdún tó dúró sí gbogbo ń bẹ̀ àwọn èèyàn táwọn èèyàn ẹ bá ń lo tó máa ń sọ wóróworó nínú ní sábìsì àwọn tó ń ṣe kí wọ́n fi wá fíwà ní omi ìpé bọ́yá pé kẹ́ á máa parọ́ máwọn èèyàn tó tí ò ṣẹlẹ̀ àwọn ló ti gbá o àwọn ló ṣe àgbo àwọn ló ṣe gbìyànjú kan tọ́lọ́run wà láàyè òní tó ń bù ní rádaràdà ọ̀lẹ́ sí báwo tí ló bá ti pọ̀ nù nǹkan tẹ́yìn tí ló ṣe báwo lẹ ti fẹ́ àṣìfẹ́ ìrànlọ́ jẹ́ ti dúró láti da ìbáà nìyẹn ti jẹ́ nìyẹn ìbéèrè yìí. táwa gan tá a tún parọ́ mọ́ra wa a fẹ́ jáde a tún parọ́ mọ́ra wa. ìbéèrè yìí kẹta màdá. ìbéèrè mi kẹta náà nìyẹn bọ̀ tẹ́ bá wá ní torí ìgbà tẹ́ ti lè clear ẹ̀bẹ̀ yẹn pé ẹ yóò mọ kankan nípa ohun tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ ohun tí àwọn yẹn bá níbẹ̀. tábàmọ̀ pa gbogbo ohun tí Ọlọ́run fi bí àjẹ́ ní ayé kó bí àjẹ́ wà. tó àbádẹ́mọ̀ pa àwọn tó ń sọ náà àtọ̀mù náà àti adájọ́